ayọ̀ àtúnkìra wa kú ọjọ́ méjì mẹ́ta bí bó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti gbọ́ra wa ẹkú àti náà làákìrá ẹni. ẹwà èdè Yorùbá TV nbí ta ti ń ka atótó arére látọwọ́ bàbá Ọládẹ̀jọ Òkédìjí orí kẹwàá tí mo láti tẹ̀ síwájú òun náà ni mo ní ká bọ́ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ àkọlé tí mo ń bẹ̀ irọ́ ni àwàdà ni irọ́ ni àwàdà ni. Òru ni Àlàbá tiẹ̀ kó padà sí Ilé Ifẹ̀ àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì ní Sámínù dé ọ̀rọ̀ pariwo ni ǹjẹ́ ta ni Àlàbá gbéra ní Ilé Ifẹ̀ tó gbọ̀nà Ìbàdàn ìbásímọ̀ kó dúró kì í kókó ṣe pé ó fẹ́ dẹ̀jà ni bí ó ṣe pé ojú ló kún ńgbà tó dúró tí ò rí Sámínù mọ́ pé kò ń ọmọ pawọ́dà díẹ̀díẹ̀ kí Sámínù tó dé àìsó bàbà lọ́mẹyẹ wá jẹ̀gbá o Àlàbá kó orò fún Sámínù bá kẹ́dùn pé ó tàràkà lọ sí Èkó ńgbà tí ìbákúkú ti béèrè òun níbi tí òun ń gbé ó lóun ó fún ní àdírẹ́sì òun kóun ó tó lọ lẹ́ẹ̀kan yìí tó bẹ́ẹ̀ tí òfin ní ṣàìmọ̀ ibi tí òun wà bó bá wáyé pé yóò tún máa wá òun kiri lọ́jọ́ iwájú àkókò máa wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí èèyàn bá sì ti jágbọ́n àwọn oníjìbìtì kí wọ́n tó tún lè rí lù ọ̀nà ó jìn gbà á kí o fi ṣe oṣù kó o fi kínra ara yọnu tójú ẹni rí kátólà náà nìyí òkú ọrọ̀ ajé ó di fún ọ ẹni tí wọ́n gbá létí lẹ́ẹ̀mẹ́fà ta ni kó ṣe sùúrù kó fi yèdénú bí ọba fẹ́ ṣe sùúrù ńkọ́ ta lè kú tẹ́rí fi ẹjọ́ ológbò sùn láìsí ọlọ́run ọba tọ́jọ́ dá wọn o gbọ́ Àlàbá olè ń jolè lólè ní ọ̀rọ̀ náà kí kálukú ọmọ mú tiẹ̀ mọ́ra ni bíi tèmi yìí kọ́ o Sámínù oògùn ojú tèmi lówó yìí àwọn ni wọ́n jà mí lólè Sámínù kí Àlàbá nílọ̀ nítorí ọjọ́ mìíràn ó sì kọ́ pé kó máa ṣọ́ra nípa àwọn tí ò bá mọ̀ rí tí wọ́n ń sọ pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ pàápàá ńgbà tí owó púpọ̀ bá wà lọ́wọ́ rẹ̀ ó ní òun gbà á nímọ̀ràn títí yóò fi mọ ọjà rà dáadáa kó máa dúró de òun bọ́pẹ́ títí òun ọ̀sà àdé náà ni Àlàbá sanwó ọjà tí ó ti tà fún un bí ó sì ti san tán ni ó wí pé ṣebí ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí ni gbòǹgbò kan ò sì ní fọ́ mi lépo lẹ́ẹ̀mejì ṣé ọ̀sà àtúnbá mi kó táyà wá bí mo ti ṣàlàyé fún ọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọjà tiwa táǹtà kì í dúró sójú kan náà táyà ni wọ́n kó rán mi níjọ́sí ṣùgbọ́n lẹ́ẹ̀kan yìí sìgá àti ṣúgà ni ó dìgbà tó o bá pàtẹ rẹ̀ kó o tó mọ̀ bí yóò tún ti rí táyà ni gbogbo èèyàn ń retí pé n ó tún kó dé ó ń sì ní èmi náà ti ran kan pé ọba mi kó bọ̀ kò sẹ́ni tó mọ̀ mí mọ́ nǹkan mìíràn ọjọ́ mélòó ni n ó fi polówó kí wọ́n tó mọ ṣúgà àti sìgá kí wọ́n tó mọ̀ pé ṣúgà àti sìgá mo tún ń tà báyìí mo ní kí wọ́n dán wò ná àti pé ohun tó ṣẹlẹ̀ ní Èkó ló dá wàhálà sílẹ̀ bó bá ṣe pé èrè ọjà ìjọsí wà lọ́wọ́ rẹ báyìí ni n tó bá wù ọ́ yàtọ̀ fún èyí tí èmi bá kó wá ń lọ bá fowó ara tiẹ̀ rà tó o bá máa tà ṣùgbọ́n bá ṣe jẹ́ ti kó sínú ọbẹ̀ ìrà ti kó sínú epo ọ̀sà àbáni kò tí ì bàjẹ́ díẹ̀ ló kò kí n gbàgbé Sámínù iye tí mo bá wọn ọjà yẹn nìbàdàn àti Èkó yà mí lẹ́nu púpọ̀ kò sí máa fẹnu sọ ni kò sí rà rárá ní ti iye tí wọ́n ń tà lọ́hùn-ún kò sí fi wéra wọn nígbà tí àwọn òyìnbó wa bá fẹ́ rajà ẹgbẹẹgbẹ̀rún ni wọ́n ń rà nígbà mìíràn wọ́n á tilẹ̀ máa ra ẹ̀kún ọkọ̀ ojú omi kan tán pátápátá ìwọ wá wo iye tí àwọn lè rí rà àti iye tí àwọn aláròbọ̀ yóò rà lọ́wọ́ wọn nígbà tí àwọn aláròbọ̀ wọ̀nyí bá rà á tán wọ́n gbọ́dọ̀ fi èrè tiwọn lé báwo wá ní iye tí wọ́n tà tó fi lè bá tiwa mu àràpọ̀ làwọn ń rajà ẹyọ làwọn ń rà ń tó fa ìyàtọ̀ nìyẹn wọ́n sáàmọ́ dúró dè mí ní tiwa kọ́bọ̀ tó tètè wọlé ó yá ju náírà kan tí ò tètè dé lọ àfikún ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń rà á lọ́wọ́ wa tó ń kó sí ṣọ́ọ̀bù tí wọ́n ń tún tà níbẹ̀ ni ọ̀dọ́rú wọn lọ yà níbàdàn àti Èkó yẹn Àlàbá gba ọ̀pọ̀lọpọ̀ ṣúgà àti sìgá ó sì kó wọn sínú ṣọ́ọ̀bù rẹ̀ ó béèrè iye oníkálukú ó kọ sílẹ̀ ó sì to ẹrù náà ó gún rẹ́gírẹ́gí ìgbà wo ni ká tó mọ retí rẹ sí Sámínù kò nígbà o ìgbà tó bá sáà ti yá náà ni wọ́n sáà fọkànbalẹ̀ sì fọkàn sí bó ti ń tà á àjẹ́ ọmọ wa o kò burú o wọ́n mọ retí o labalábá abẹ́kùn kúkú máa pè ọ́ ní labalábá ni yóò balẹ̀ labalábá fi wọgbó lọ má jẹ́ kí labalábá balẹ̀ lọ́wọ́ rẹ o wẹ́lẹ́wẹ́lẹ́ ni àwọn oníbàárà tún bẹ̀rẹ̀ sí ra
ṣúgà Àlàbá àti gbogbo sìgá rẹ̀. Ó fi èrè gọbọi lé orí iye tí Sámínù pe ọjà wọ̀nyí. Síbẹ̀síbẹ̀ kò gbà ní ọ̀sẹ̀ kan tí kò fi ṣẹ́kù pálí ẹyọ kan nínú ṣọ́ọ̀bù. Ìṣe sìgá o, ìṣe ṣúgà, pátápátá ni gbogbo rẹ̀ tán porongodo. Ojú owó jẹ́ 500 náírà. Èrè tí Àlàbá sì jẹ́ ẹgbẹ̀rún náírà ó dín méje. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì, Sámínù tún kó táyà wá àti aṣọ àǹkàrá. Ó gba owó èyí tó tà sílẹ̀ ó sì pẹ̀yìn dà. Wọ́n fẹ́rẹ̀ mọ́ ìtì lọ tán ńgbà tí àwọn rajà fi bo ṣọ́ọ̀bù bí ẹni pé àwọn náà ti ń sọ ìgbà tí ọjà rẹ̀ yóò dé wọ̀dùwọ̀dù ni wọ́n ń ṣe ní ṣọ́ọ̀bù náà títí gbogbo ọjà yìí fi tán pátápátá. Báyìí ni Sámínù ń kó ọjà wá tí Àlàbá sì ń tà á. Kò tilẹ̀ rojú dé ibi iṣẹ́ mẹkáníìkì tó ti ń ṣe tẹ́lẹ̀ mọ́. Ilé bá dàbí oko, tóko sì dàbí ilé, ọ̀nà kan rẹ̀ láfọwọ́ mú. Àlàbá fọwọ́ mú ṣọ́ọ̀bù, ó pa ibi iṣẹ́ atọ́kọ̀ṣe tì. Ọmọọṣẹ́ rẹ̀ náà ti di olùrànlọ́wọ́ rẹ̀ ní ṣọ́ọ̀bù, kò bìkítà fún iṣẹ́ tọ̀ mọ́. Àlàbá ń jèrè jaburata, Sámínù náà sì ń jèrè tirẹ̀. Yàtọ̀ fún ìwé owó tí Àlàbá sí fún ṣọ́ọ̀bù rẹ̀ ní báǹkì, òun náà tún sí ìwé mìíràn fún ara rẹ̀. Ó wá gbajúmọ̀ bí ìsáná ẹlẹ́ta. Ó ralẹ̀, ó sì ti ṣètò pẹ̀lú àwọn mọlémọlé àti àwọn káfíńtà lórí ilé aláràbarà tó fẹ́ kọ́ sọ́nà Oǹdó. Sámínù tó ń dé, ó kó ẹrù aṣọ ńláńlá wá, aṣọ léèsì, aṣọ alágbàá, aṣọ àrán, aṣọ gínì, aṣọ wúùlù àti aṣọ tafẹ́tà. Èrò ọgbọ́dọ̀ wọ̀ jù bẹ́ẹ̀ lọ ní ṣọ́ọ̀bù. Bí wọ́n ṣe ń raṣọ náà, ọjọ́ kejì aṣọ ti kọjá ìdajì. Ọjọ́ kejì yìí ni gbẹgẹdẹ gbiná. Gànbóró ni àwọn ọlọ́pàá yọ tí wọ́n sì mú Àlàbá ní pàpàjàjà. Ó di àgọ́ ọlọ́pàá. Wọ́n ti ṣọ́ọ̀bù rẹ̀, wọ́n yọ òjì sẹ́nu ilẹ̀kùn. Wọ́n di ṣẹ́kẹ́ṣẹkẹ̀ má Àlàbá lọ́wọ́, má sì mú un lọ. Èrò bí òṣèlú sóògùn awọ́rò, kò lè rí èrò tó bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀. Bí ìgbà tí wọ́n ń ṣe ọdún pàtàkì kan ni wọ́n ń wọ́ lọ láti odò ọgbẹ̀ títí dé àgọ́ ọlọ́pàá nímọ̀ rẹ̀. Àlàbá yanú ẹ̀rẹ̀ kò lè pàdé. Kí ló ń ṣe? Kí ni ẹ ṣe ohun? Ẹnikẹ́ni ò dá lóhùn. Ńgbà tó dé àgọ́ ọlọ́pàá náà tó ń kọ́ odidi wákàtí 4 wọ́n kàn fìdí rẹ̀ gúnlẹ̀ ni, n ò bí lèrè ohunkóhun. Ilẹ̀ ń ṣú lọ kí ọlọ́pàá kan báyìí tó bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ńbo lo ti raṣọ náà? Sámínù ló kó wá tà fún mi o. Ọ̀dọ̀ àwọn òyìnbó wọn lòun náà sì ti ń gbà wá. Sámínù wo? Àlíhájì Sámínù ni. Ajá ní jẹ́bẹ́ àbẹ́ran. Àlàbá ò dáhùn. Ọ̀dà ńbo ni Sámínù yìí ń gbé ó lóun ó fún mi ní àdírẹ́sì òun. Ṣùgbọ́n ọ̀rọ̀ rí lu ọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Kò sì sí ẹni tó rántí ọ̀rọ̀ àdírẹ́sì mọ́ lọ́jọ́ náà lọ́hùn-ún. Àyà Àlàbá fúnra rẹ̀ já. Ọkàn rẹ̀ sì ti dá lẹ́bi fúnra ara rẹ̀. Ó mọ̀ wípé òótọ́ ló ń sọ. Ṣùgbọ́n ǹjẹ́ bí ènìyàn bá dá òun gangan lóhùn báyìí, òun lè gba olúwa rẹ̀ gbọ́. Wọ́n ní láti rò pé irọ́ ni òun pa. Báwo ni ènìyàn ṣe lè mọ̀mọ́ ẹni tí ń kó ọjà wá fún un? Kò sí ẹni tí yóò ṣe tí kò ní rò pé mọ̀gòmọ́gò wà nídìí ọ̀rọ̀ yìí. Bí òun ti ṣe wá gbàgbé tí Sámínù náà ò sì níran kò yé e. Ṣùgbọ́n ta ni lè lérò pé ọ̀rọ̀ lè búrẹ́kẹ́ báyìí? Ṣùgbọ́n Àlàbá ń ronú pé bọ́pẹ́ bọ́yá Sámínù ó dé, òun ó sì lè pè é ṣe ẹlẹ́rìí òun. Wọ́n fi sí àtìmọ́lé nítorí pé wọ́n rò pé ọmọ ẹni tí ó kó aṣọ náà wá fún òun kò fẹ́ jẹ́wọ́ ni. Ó fẹ́ bo onítọ̀hún. Àwọn ọlọ́pàá rọ̀ títí wípé àkàlàmọ̀gbò mọ́jọ́jú ọ̀rẹ́, ojú ẹni ní mọ́ yọ ọ́ jẹ o. Ṣùgbọ́n ó dá Àlàbá lójú pé àṣìṣe lásán wọ́n ṣe. Ńgbà tí Sámínù bá dé, ọ̀rọ̀ náà yóò lójútùú. Ọjọ́ kan ọjọ́ ìdájọ́ dé. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Kóòtù kún fọ́fọ́fọ́. Kò gbẹ́sẹ̀. Ó ṣàkíyèsí pé lọ́ọ̀yà òun ò wá. Lọ́ọ̀yà tí àwọn ènìyàn bò ń gbà tó gbowó lọ́wọ́ òun. Gbogbo owó òun fi tán. Tóun tún yáwó kún. Pé bó ti wò kí ó rí ẹjọ́ yìí ó parí, òun sì gbọ́dọ̀ tún orúkọ ara òun ṣe sílẹ̀ di ìgbà náà. Ó náwó títí fún àwọn ọlọ́pàá. Ẹnìkan sì fọkàn rẹ̀ balẹ̀ pé òun ó bá rí adájọ́ kóòtù kọ́mọ̀ mi kàn. Onítọ̀hún náà tún gbowó lọ́wọ́ rẹ̀. Kí orúkọ òun ọmọ bá bàjẹ́ yìí, ó pinnu pé ohun tí yóò bá gbà lòun ó fún un. Ó ìsà gbogbo agbára rẹ̀ ní tòótọ́. Ó pa túméje tí ọdẹ ń pa. Ó ta ilẹ̀ tó ti rà. Ó wá bójú wo inú kóòtù ní ọjọ́ ìdájọ́ yìí, kò rí lọ́ọ̀yà rẹ̀. Bákan náà ni kò rí oníbàràǹdà tó lóun ó bá òun rí adájọ́. Ẹyẹlé aleba onílé jẹ tán kọ́ bó nílé mu kọ́ dọjọ́ ìṣòro kó fò lọ. Ó wá lè jẹ́ pé
ẹyẹ ti rí òkú tó ń bọ̀ ló fi fò tọ́sà lọ. ó wá lè jẹ́ pé ọwọ́ epo nìkan lọ́mọ aráyé bá ní ńlá wọn kì í bá ní láwọ́ ẹ̀jẹ̀. ó wá lè jẹ́ pé gbogbo ènìyàn ń retí pé kí wọ́n ó gbé òun sọ sẹ́wọ̀n. adájọ́ gbójú sókè níbi ìwé tí ń kọ ó sì yà fún. ẹ̀sùn tí a fi kàn ọ́ Àlàbá ni pé ó fọ́lé lóru ní ṣọ́ọ̀bù aláṣọ kan ní Adẹ́tí ní Iléṣà ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún tó kọjá yìí. mo farabalẹ̀ gbọ́ gbogbo ẹjọ́ tí àwọn afẹ̀sùnkanni gbé kalẹ̀ níwájú mi pẹ̀lú ètò àti làákàyè tó péye àti gbogbo àwíjàre tí agbẹjọ́rò rẹ̀ rò níwájú mi pẹ̀lú ìrònú tó yè kooro àti kábàkàbà tí wọ́n fúnra rẹ̀ ń rò. lójú mi kò sí àní-àní pé ìwọ Àlàbá àní ìwọ nìkan ṣoṣo láìsí ẹlòmíràn tó ràn ọ́ lọ́wọ́ ni ó fọ́ ṣọ́ọ̀bù tí à ń wé yìí. nítorí náà mo rí i pé ó jẹ̀bi mo sì dá ọ lẹ́bi. ṣùgbọ́n mo rò akitiyan agbẹjọ́rò rẹ àti ẹ̀bẹ̀ ìfanilétí tí ọbẹ̀ kí n tó dá sẹ̀ríà fún ọ. òfin fún mi lágbára láti yẹgi fún ọ. àwọn yòókù mi nínú ìgbìmọ̀ yìí ti ń ṣe ìdájọ́ àfipájalè sì gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n níwọ̀n ìgbà tí kò sí ẹnikẹ́ni tí ó kù nínú ìfọ́lé náà àti gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ agbẹjọ́rò rẹ a kò ní yẹgi fún ọ. kí ẹ̀mí ọlá ogun o. ó dá mi lójú pé àṣìṣe ní kóòtù yìí yóò ṣe bẹ́ẹ̀ bá dá mi lẹ́bi. àwọn ọlọ́pàá ṣe ọ́dà. adájọ́ tó ń bá ọ̀rọ̀ rẹ̀ ló ní àkókò ọ̀rọ̀ sísọ fún ọ ti kọjá nítorí pé mo ti sọ pé kí o sọ ohunkóhun tó o bá fẹ́ sọ gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀. agbẹjọ́rò rẹ̀ sì ti bẹ̀bẹ̀ lọ́jọ́ náà. mo kàn ń ka ìdájọ́ tí mo ti kọ sílẹ̀ ni. a kò ní yẹgi fún ọ nítorí ẹ̀bẹ̀ agbẹjọ́rò rẹ̀ àti ìdíwé pé ènìyàn kò kú sínú ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ó lọ sẹ́wọ̀n fún ọdún 7 oníṣẹ́ àṣekára. Àlàbá náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítòótọ́ òun ò jẹ̀bi ṣùgbọ́n kò sí ẹni tó lè gbarú àwáwí tó ń ṣe gbọ́. ó ti mọ ẹjọ́ ara rẹ̀ lẹ́bi nítorí náà kò fi gbogbo ara bá a lójijì. Sámínù ńkọ́ láti bí oṣù 4 tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tó ti bẹ̀rẹ̀. Sámínù ò tí ì kó ọjà mìíràn wá ni àbí tí í jẹ́ tóun ò fi rí. kò gbọ́ nípa ẹjọ́ tí òun kó sí yìí ni àbí kò sí ibi òun wò nínú àtìmọ́lé. egbò ọkàn ni ọ̀rọ̀ yìí jẹ́ fún un. àbí ìjàmbá sì ti ṣe Sámínù àbí àwọn ọlọ́pàá ti mú òun náà níbi tó ń gbé. bí wọ́n bá mú un tó yè ṣe pé lórí ẹjọ́ kan yìí náà ni Iléṣà níyìn náà ni wọn ìbá ti ṣe ẹjọ́ rẹ̀ kì í ṣe pé wọ́n mú un ni. inú bẹ̀rẹ̀ sí bí Àlàbá ìyẹn ni pé báyìí ní ilé ẹjọ́ lè ṣe ẹjọ́ dá kí wọ́n gbé ẹ̀bi fún ẹni tí ò jẹ̀bi. ǹjẹ́rú èyí ò lè mú ọkàn ènìyàn yí gbì ńgbà tó bá ti ẹ̀wọ̀n dé. ṣùgbọ́n òun ò wá agbẹjọ́rò mìíràn tí yóò bóun gbàwé tí wọ́n ń pè ní kòtẹ́milọ́rùn. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tún rántí pé ẹjọ́ òun ò dára àfọlọ́run nìkan ló lè ṣe ẹlẹ́rìí òun. Ọlọ́run ní í ṣe ìdájọ́ àfẹ̀yìn pínran ṣùgbọ́n bí yóò ṣe ìdájọ́ òun ó di ọjọ́ gbére. Àlàbá ọ̀mọ̀gbà tí wọ́n fa òun déèdì mọ́tò dúdú tí àwọn ọlọ́pàá fi gbé òun wá láàárọ̀ ṣùgbọ́n ó rí i pé àwọn ti tún padà déèdì ọkọ̀ náà. àwọn èrò ń hórè òun lórí wọ́n ń sápẹ́ wọ́n ń kọrin. bí kò bá sí ti àwọn ọlọ́pàá wọn ìbá fòun ya pẹrẹpẹrẹ ni. bó ti ń gòkè wọlé sínú mọ́tò ó tún bojú wẹ̀yìn lẹ́ẹ̀kan sí i. ọmọ bẹ̀rẹ̀ sí dà pòròpòrò lójú rẹ̀. sóun náà ni gbogbo èèyàn sì wá sí kóòtù yìí. sóun ni wọ́n ń hólé lórí báyìí. ó rí Sámínù láàrin èrò ó tún wo bẹ̀ wò pé àbí ojú òun tàn ń jẹ ni. ṣùgbọ́n ó rí Sámínù kedere onùdúnù ó ń wò ó kókó kẹsẹ́ kí àwọn ọlọ́pàá tó tilẹ̀kùn. Àlàbá rí i pé Sámínù juwọ́ sí òun. Sámínù ó wọ aṣọ aláàjì tí wọ̀ ó wọ aṣọ kan lásán. Àlàbá ò tiẹ̀ mọ̀rú aṣọ náà nítorí pé kò fọkàn sí ti aṣọ. Sámínù wà nínú èrò. Sámínù juwọ́ sí òun. Sámínù ń dágbére fún òun tó ń wẹ̀wọ̀n láìṣẹ̀. ìyẹn ni pé ní tòótọ́ ni Sámínù jalè. ìyẹn ni pé Sámínù ló jalè. Sámínù wá tì í mọ́ òun. Sámínù rí i pé ọ̀rọ̀ di ọ̀rọ̀ ẹjọ́ ó fojú pamọ́. Sámínù ń wo oníran tí wọ́n fi gbóhùn sọ sẹ́wọ̀n. bóyá láti ọjọ́ tí ẹjọ́ ti bẹ̀rẹ̀ ló tiẹ̀ ti ń wá sí kóòtù. irọ́ ni àwàdà ni Àlàbá wẹ̀wọ̀n. ọwọ́ sọ ọba labalábá rí oko aṣọ àrà mìíràn ni yóò sì tún gbé dé. báyìí ńlá parí orí 10 àtótó àrèrè látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. ibi tí bàbá bá wà lónìí ilẹ̀ rẹ̀ ni ò pẹ̀lú ògo Ọlọ́run. orí 11 náà láti tẹ̀ síwájú. àkọlé tí mẹ́ńbẹ̀ ìrókìró ọbẹ̀ kú làtàn. ìrókìró ọbẹ̀ kú làtàn. ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí.
àti àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó kù. Chánẹ́ẹ̀lì eléyìí òun náà ni Ẹwà Èdè Yorùbá TV. Chánẹ́ẹ̀lì àkàndá tó kù náà ni Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live. Bákan náà ni Òwe Yorùbá TV pẹ̀lú Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Oríkì Yorùbá TV pẹ̀lú Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Àṣà Yorùbá TV pẹ̀lú Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Ìkórìtà Kò Yé Mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ abẹ́fẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parẹ́, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.